nítorí òjò tí ò rọ̀ déédéé. Àwọn àgbẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà. Bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù keje ọdún 2023 yìí ni àwọn àgbẹ̀ arokobọ́dúndé àtàwọn aláṣẹ ìjọba agbègbè bíi Jere, Kòǹdúgà, Kága níjọba ìbílẹ̀ Máfá nípínlẹ̀ Borno ti sọ pé àwọn máa bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ àti àdúrà ìta gbangba kan láti wá ojú ire Ọlọ́run ọba Allah láti fòpin sí bí òjò kò ṣe rọ̀ dáadáa ní gbogbo agbègbè tá a dárúkọ ọ̀hún. Èyí tí wọ́n sọ pé bí àwọn kò bá tètè gbé ìgbésẹ̀ gidi lé lórí báyìí, wọ́n ló ṣeé ṣe kí ìyàn bẹ́ sílẹ̀ láàrin ìlú náà láìpẹ́ ọjọ́. Aláròyé gbọ́ pé ó tó ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí táwọn àgbẹ̀ tí wọ́n ń gbé nípìnlẹ̀ náà ti ń kojú òkè ìṣòro àìsí òjò fún nǹkan ọ̀gbìn wọn, èyí tí wọ́n sọ pé kì í ṣohun tó dáa rárá àti pé bí irú nǹkan bẹ́ẹ̀ bá pẹ́ sí i ó ṣeé ṣe kó fa ìyàn nílùú ọ̀hún. Àtẹ̀jáde kan látọ̀dọ̀ Shehu tìlú Borno, Alhaji Abubakar Umar Gabai, tí wọ́n fi síta lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù keje ọdún 2023 yìí. Níbẹ̀ ni wọ́n ti gba gbogbo àwọn tó jẹ́ ojúlówó àgbẹ̀ nílùú náà níyànjú pé kí wọ́n gbáradì sílẹ̀ láti jáde síta fún àkànṣe àdúrà láti lè wá ojú ire Ọlọ́run ọba sóhun tó ṣẹlẹ̀ láàrin ìlú náà báyìí. Akọ̀wé àgbà fún Shehu ọ̀hún, Malam Zana Umar Ali, fi kún pé àkókò yìí kì í ṣe èyí tí wọ́n máa sọ pé ẹnìkan ló kàn kò kan ẹnìkejì rárá. Ó ní kí gbogbo ọmọ bíbí ìlú náà pátá lọ́kùnrin àti lóbìnrin jáde síta lónìí tí í ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù keje ọdún 2023 yìí láti wá gbàdúrà ní mọ́ṣáláṣí ńlá kan báyìí tó wà láàrin ìlú náà, èyí tí wọ́n pè ní Ramat Square tó wà nílùú Maiduguri, kí wọ́n lè pa ohùn pọ̀ láti rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run kó lè ṣíjú àánú rẹ̀ wo àwọn àgbẹ̀ gbogbo tí wọ́n wà lágbègbè ọ̀hún. Wọ́n ní òjò kò rọ̀ rárá láàrin ìlú. Bó bá ti kórajọ báyìí, ṣe ni atẹ́gùn burúkú kan á bẹ̀rẹ̀ lójijì tí yóò sì fẹ́ òjò náà lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.